àmọ́ tí ó ṣe wípé true life story àwọn ohun tó ṣẹlẹ̀ nílé ayé gan-an ni àwọn ìtàn náà. Irúfẹ́ àwọn ìtàn yìí ni mo wá sí ojú ìwòran yín lónìí. Ìtàn nípa ọmọdékùnrin kan tí ó jẹ́ ọmọ ọdún 12 ẹni tí ó ń wu òkúta lára. Bẹ́ẹ̀ ni òkúta ó ń wù ní ara ọmọdékùnrin yìí. Ọmọdékùnrin yìí jẹ́ nítorí pé bí èèyàn bá fi ara kínra rẹ̀ tó bá pẹ́ jù àwọn onítọ̀hún á sì máa sè. Ọmọdékùnrin yìí jẹ́ èèyàn tó ṣe wípé ara ẹ̀ á máa gbóná jọjọjọ. Bí èèyàn bá gbé omi lé e la omi náà á sì máa hó kùtùkùtùkùtùkùtù kódà á ṣe fi tẹ̀bà. Ta ni ọmọdékùnrin yìí? Irú kàyéfì wo gan-an rèé? Ìṣẹ̀lẹ̀ wo ni ìṣẹ̀lẹ̀ yìí? Ibo ló ti ṣẹlẹ̀? Kí ló fa sábàbí? Ẹ wò ó, òun náà ni àwọn wá sí ojú ìwòran yín lónìí. Ẹ máa bá mi kà lọ. Orúkọ ọmọdékùnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni Dámọ̀ lédè Faransé, eléyìí tí ìtumọ̀ rẹ̀ túmọ̀ sí ìfẹ́ lédè Yorùbá. Nígbà tí ìyá ọmọdékùnrin yìí bí ọmọdékùnrin yìí, bí gbogbo èèyàn ti máa ń lóyún ní ìrọ̀rùn láì ní ìnilára, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ìyá ọmọ yìí ṣe ru oyún ọmọ náà láì sí ìnilára bí ó ti lè wù kiri mọ́. Kàyéfì ibẹ̀ wá rèé, ní gẹ́lẹ́ tí wọ́n gbé ọmọdékùnrin yìí jáde ni wọ́n bá rí ọ̀gọ̀rọ̀ òkúta tí ó wù ní ara ọmọdékùnrin yìí káàkiri. Irú kílẹ̀ yìí, kàyéfì wo rèé, ihun tí ojú òrírí wo rèé. Òun ni àwọn dókítà bá bẹ̀rẹ̀ sí ní pariwo tí ó fi mọ́ àwọn nọ́ọ̀sì tí wọ́n wà ní ilé ìwòsàn náà wípé nígbà táwọn ti ń ṣe iṣẹ́ yìí àwọn ò fẹ́ ìrírí eléyìí rí. Nígbà tí wọ́n gbé ọmọ náà dé ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ tí wọ́n jẹ́ onímọ̀ ìṣègùn ni wọ́n bá ní àìsàn kan tó máa ń bani láwọ̀ jẹ́ eléyìí tí àwọn olóyìnbó ń pè ní skin disorder òun ló ń ṣe ọmọ náà. Wọ́n ní àtúnṣe wà fún àìsàn bẹ́ẹ̀. Wọ́n ní kí wọ́n gbé ọmọ yìí lé ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ìwòsàn tí iṣẹ́ tí wọ́n jọ mọ́ ẹ̀yà ara ènìyàn láti lọ ṣe àtúnṣe láti lọ ṣe iṣẹ́ abẹ fún ọmọ náà. Àmọ́ tí owó tí wọ́n béèrè fún gàlágàjù fún àwọn òbí ọmọ yìí láti rí san, èyí ló mú kí wọ́n pinnu láti gbé ọmọ náà rẹ́lé pẹ̀lú òkúta tí ó wù ní ara rẹ̀ káàkiri. Nígbà tí wọ́n gbé ọmọ náà délé, wọ́n bẹ̀rẹ̀ sí ní já ewé já egbò, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àgbo fún ọmọ náà lóríṣiríṣi láti fi wò ó bóyá yóò tiẹ̀ mú ìyàtọ̀ bá ìnilára tí ọmọ náà ń kojú. Ẹgbẹ́ mo ní ìnilára tí ọmọ yìí ń kojú, ẹ wò ó, a ṣì ń bọ̀ ńbẹ̀. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fún ọmọ yìí ní oríṣiríṣi ewé àti egbò gẹ́gẹ́ bí àgbo láti máa mu bóyá ìyàtọ̀ yóò ṣẹlẹ̀. Àmọ́ kàkà kí ewé àgbọn ó dẹ̀, ìpele ló tún pele sí. Níṣe ni àwọn òkúta ara ọmọ yìí tún bẹ̀rẹ̀ sí ní tóbi sí tí wọ́n sì ń pọ̀ sí ní gbogbo ìgbà bí ọmọ náà ṣe ń dàgbà bọ̀. Nígbà tó yá ní àwọn òbí ọmọ yìí pinnu láti gba kádàrá lórí ọmọ yìí. Ó wá débi wípé tí ọmọ yìí tí ó bá bẹ̀rẹ̀ sí ní gbóná jọjọjọjọ àti kí àwọn òbí rẹ̀ máa sáré wá omi tútù tí wọ́n máa dà sí lára nítorí wípé òkúta yìí á máa gbóná. Ó dàbí òkúta táwọn olóyìnbó máa ń pè ní rock. Nígbà tí ọmọ yìí dàgbà láti lọ sí ilé ẹ̀kọ́ ìyẹn alákọ̀ọ́bẹ̀rẹ̀, àwọn òbí rẹ̀ mú lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n mú lọ ni wọn ò gba ọmọ yìí wọlé nítorí ìwé ẹ̀dá tí a ṣe dáadáa. Àmọ́ wọ́n padà rí ilé ẹ̀kọ́ kan tí ó gbà láti gba ọmọ náà wọlé, débi wípé bí ọmọ yìí bá jókòó sí ẹ̀gbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀, bí wọn ò bá jìnnà díẹ̀ sí wọn á sì máa sè ní apá tí wọ́n fi kan ẹ̀gbẹ́ ọmọ náà. Tí ọmọ yìí bá bẹ̀rẹ̀ sí ní gbóná, yóò sá eré láti ilé ẹ̀kọ́ lọ sí ilé kí wọ́n bá lè da omi tútù sí i lára. Ìṣẹ̀lẹ̀ yìí ló mú kí wọ́n má lè ra àwọn aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ fún ọmọ yìí nítorí pé àwọn aṣọ yìí máa ń bàjẹ́ mọ́ ọmọ náà lára, tó fi jẹ́ wípé lóòrèkóòrè aṣọ tó nípọn ni wọ́n máa ń rà fún ọmọ náà láti máa wọ̀ sọ́rọ̀. Kò lè máa bá àwọn akẹgbẹ́ rẹ̀ ṣeré gẹ́gẹ́ bí àwọn yòókù ti ṣe máa ń ṣeré nítorí àléébù ara rẹ̀. Síbẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ohun ìṣẹ̀lẹ̀ tó ṣe wípé a máa bani lọ́kàn jẹ́ la máa ṣẹlẹ̀ sí ọmọ yìí nítorí wípé wọ́n sábà máa ń yàn án nípọ̀sìn. Ìtumọ̀ eléyìí ni wípé orí ibùsùn tá a mọ̀ sí mattress ó ní àwọn ìyá rẹ̀, bàbá rẹ̀ àti àwọn àbúrò rẹ̀ ló kò máa ń sùn sí, àwọn tí òun ò láǹfààní láti lè bá wọn sùn. Ẹ ti mọ̀ dí kò ti yẹ kí n mẹ́nu bà. Ìdí náà ni wípé ara ọmọdé yìí a máa gbóná mọ́ ibùsùn a sì máa bà ibùsùn jẹ́ ni wọ́n ṣe ṣe ẹní fún òun nìkan tí yóò máa sùn sí. Ó sì jẹ́ ẹ̀kan lára ohun tó máa ń dùn ún lọ́kàn wípé òun ò lè bára bọ̀rẹ̀ bá ẹbí ṣe bí ó ti ṣe ohun òun lọ́kàn.
ọmọdékùnrin Diamond yìí lọ́wọ́lọ́wọ́ tí à ń sọ̀rọ̀ yìí ó ti pé ọmọ ọdún 12 ní tó túmọ̀ sí wípé láti nǹkan bí ọdún 12 sẹ́yìn ni ọmọdékùnrin yìí ti ń gbé ní ìgbé ìdajì ènìyàn ìdajì òkúta. Diamond ni orúkọ ọmọdékùnrin tí à ń ròyìn rẹ̀ yìí. A ò níbi jù báyìí lọ nínú ìtàn kàyéfì wa fún tòní. Ẹ má gbàgbé láti subscribe sórí Asatainment TV. Ẹ má gbàgbé láti click notification bell kí ẹ bá túbọ̀ nígbà yóò tí a bá tún mú àwọn ìròyìn kàyéfì mìíràn wá sí ojú ìwòran yìí. Ó dàbọ̀.